ẹ̀yin àfáà tẹ́ bẹ̀rẹ̀ ariwo lórí ọ̀rọ̀ Ganu kò sáì Ganu kí ló lè ń bẹ̀ tó báyìí sójú yín wálẹ̀ báyìí How Market sára yín ti balẹ̀ sẹ́ ẹ mọ bí ọ̀rọ̀ bá dé báyìí gbogbo ìpè tẹ́ ẹ sẹ́ ìpè náà dàtọ́ sẹ́ o mo ti sọ ní last week mo láwọn bàbá àjọ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sẹ́ tí sẹ́ bẹ́ẹ̀ báwọn sẹ́ ń lò kọ́là wà ń lò yìí o àwọn ọ̀wá kankan nínú yòdò yín ti ayé àṣẹ Ọlọ́run nìkan làwọn ń fẹ́ kọ́lọ́ wọn sábà àwọn ẹ wo bí tá a bẹ́sìn dé bóun ni òsín ní jẹ́pà wà láàmú lé àwọn èèyàn kò ní di ẹ̀sìn ìgbéraga yìí ti pọ̀ jù tànàbí Yunusa ni mo sọ kọjá yẹn òun náà gbéraga ọ̀rọ̀ ọba tó ń sẹ́ gan kó Ọlọ́run tí ì mú àdéhùn sẹ́ tóun ti sọ pé bí ó ṣe rí ni. ní majority ẹ̀yin tẹ́ ẹ máa ń pariwo pé lágbájá wọ̀ náà nìṣẹ́ iná lọ́rọ̀ ẹ̀ láì dáná lẹ̀ tọ́ ọmọ bíi àwọn bàbá àtìyá àtìyá láyà àti ẹ̀gán wà bóyá nùnà ni wọ́n wà. iná wo lọ dá sílẹ̀ tẹ̀kàn wá mú ẹ̀sìn wá tẹ̀kàn wá ń fẹ̀sìn ní wá lára. àwọn Lárúbá ń ṣẹ̀sìn Lárúbá wá ń ṣẹ̀sìn wọ́n ń ṣiṣẹ́ wọ́n sì ń progress wọ́n ń compete pẹ̀lú gbogbo àgbáyé tó kù. àwọn Israeli ń ṣẹ̀sìn àwọn náà ń ṣiṣẹ́ wọ́n ń compete pẹ̀lú àgbáyé. ẹ̀yin ń ṣẹ̀sìn ẹ fẹ́ sọ wá darú oko ẹ̀yin ń ṣẹ̀sìn ẹ fi akúrò lójú kan náà ìfẹ́ ní jẹ́ ẹ̀sìn any religion tí o bá ti sí ìfẹ́ ń bẹ̀ mọ́ ó yẹ ká yẹ religion yẹn wò. ìfẹ́ là nàbì fi control Islam ìfẹ́ là nàbì introduce sáwọn èèyàn ẹ̀yin ò introduce ìfẹ́ you are sowing seed of discord bá a ṣe máa bára wa jà tá dọ̀tá ara wa ní lè so tẹ́ ń gbìn sílẹ̀ ẹni tí ń kírun mọ́sálásí ẹni kèfèrí ni bí ó bá kírun kọ́ sẹ́pa ni kí ló dé táyé le tó báyìí mùsùlùmí ń ṣọ̀tá kírísítẹ́nì mùsùlùmí ń ṣọ̀tá traditionalist gbogbo ẹ̀ wá gbóná janjanjanjan inú mi dùn gbà pé ńgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ariwo ọ̀rọ̀ lórí pé ẹ má jẹ́ afẹ́sìn dá wàhálà sílẹ̀ ọ̀pọ̀ èèyàn ní o tètè gbọ́ mi yé bẹ̀tẹ̀ alhamdulilayi Ọlọ́run ti ní ká gbọ́ mi yé àlàáfíà ibi àlàáfíà bá wà lẹ̀sìn ti lè travel tí o bá sí àlàáfíà ẹ̀sìn ò lè work bókun bá dé ń sìn àti mùsùlùmí àti christian àti traditionalist ó lè jẹ́ pé lè babaláwo gbogbo owó ibi sásí nítorí kí bọ́n mọ́ bàbá ẹnìkan níjọ́ ogun bá dé ogun tẹ́ ń fà lẹ́sẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ mo sọ fún yín adúpẹ́ lọ́dọ̀ ọlọ́pọ̀lọ́ ti ń panẹ́ orúkọ wo ni mo pè mí tán gbà yẹn ẹlòmíì lóun agbẹnusọ àwọn traditionalist ẹlòmíì lágbẹnusọ àwọn ẹlẹ́bọ ẹlòmíì léun gangan ti di pastor ẹlòmíì lóun náà ti ṣe kinní kan àmọ́ lẹ́ni ńkọ́ alhamdulilayi Ọlọ́run ní ká yé ọgbọ́n mi yé ara tí mo fi mọ̀ páyé gbọ́ mi yé láti 2015 ní ti máa ń fi doctorate degree honorary doctorate degree ní ti máa ń fi lọ mi ò ń gbà mo lè ka South African University American University UK bíi méjì yóò tó mẹ́fà bẹ́ẹ̀ láti bíi 2015 tí mo máa ń sọ pé rárá ìgbà yẹn mo dẹ̀ wà ní pidgin welfare board pé no mi ò ní jẹ lẹ́yìn ọ̀kan tí mo wá rí tí wọ́n tó introduce mi láti American University àtàná tí wọ́n ti sẹ́ndì lẹ́tà yẹn ni mo ti ń wò kí ló jẹ́ kí n wò ọwọ́ tí wọ́n kọ síbẹ̀ pé honorary doctorate degree in peacemaking máa wò pé àwọn kan bẹ tí wọ́n recognize gbogbo effort lórí pé kálàáfíà lè jọba in peacemaking and religious harmony so àwọn kan wà tí wọ́n ń wọ̀ọ̀kì gbogbo gbìyànjú yìí báwọn èèyàn ṣe ń bú wa tó yìí àwọn kan wà tí wọ́n ń sára Nàìjíríà tí wọ́n dẹ̀ ń wọ̀ọ̀kì wa táwọn gbọ́ yé pé àlàáfíà là ń fẹ́ láàrin gbogbo ẹlẹ́sìn ìyẹn ni mo wá ṣẹ̀ṣẹ̀ wò pé adúpẹ́ fọlọ́n pa àwọn èèyàn understand wa ntẹ̀mí ń rò tẹ́lẹ̀ ni pé lẹ́yìn first degree second degree kí ló tún kù jẹ́ pé tí mo bá ní time ní tí mo lè ṣiṣẹ́ gbà fúnra mi ni mi ò ní di ọ̀rọ̀ náà yẹ àmọ́ pẹ̀lú ògùn Ọlọ́run màá máa ronú lórí ẹ̀ àfààní mo wo iye ayé lọ kán ní kéṣe. ìnira ètò kún fàlìmọ̀ ìyá fún sódò. mo rí i pé adágún omi tó bá dúró sójú kan tí ó sàn tí a bá ń jùgbẹ́jùtọ̀ sí yóò padà márùn. tí bá ti ń sàn lọ kò ní dẹ̀gbìn ẹ̀yin àfáà ẹ̀yin lè falẹ́ra yín lórí lẹ́jọ́ dọ́sẹ̀ kò yẹ kó dọ́sẹ̀. Wàsíù Àyìndé sọ yí pé àwọn àfáà wọn ganu sílé bàbá mi nílé Fìdípọ̀tẹ̀ ilé mi náwó ganu sí lẹ́yìn táwọn èèyàn ń wá àwọn bàbá wa àwọn àfáà yẹn jọ wọn smart bàjẹ́ bí wọ́n bá ṣẹlẹ̀ wàláhì wọ́n sọ dẹ́fẹ̀ ni wọ́n sọ dẹ́fẹ̀ nísìn kí ni wọ́n fún yẹ gbogbo ẹni wọ́n fẹ́ gbé wa ní ọgbà padà. ìnira ètò kún fàlìmọ̀ ìyá fún sódò. àpèjúwe tọ́fọ́nì mi ò intend àti attack any religion. mo rí tọkùnrin kan gbé ifá jáde ní báńkì ifá ó ní odù ifá ganu adífá fún òjì ní kùtùkùtù lanu òfò kalẹ̀ níjọ́ tí wọ́n lọ sìnkú Alimatu Sadua nílùú Ìjẹ̀bú ó kí odù ifá yẹn lọ ganu akàsà ìganu kalẹ̀ afàkà ìganu òfò kalẹ̀ ganu mo tún rà fún àkàtọ̀ náà tó fẹ́ jáde títún bínú mi àwọn èèyàn yóò ṣe smart báyà ní géèmù láyé ẹ̀yin náà ó dá padà fóun náà ní ẹ̀yin náà ó dá padà ní bó lẹ́sẹ̀ dá padà ẹ̀yin náà ó dá padà ó dá èmi dá padà òun fi ṣàwàdà èmi náà dá padà láwàdà ẹnìkan àtàkì ẹnìkan bó lèmi ṣe dá padà ganu kàsà ìganu akàsà ìganu kalẹ̀
nílé olóore ilé olóore ẹni làá ganú sí ganu àkàsà ìganu kalẹ̀. àwọn àfa ganu lọ sọ́dọ̀ Wàsíù nítorí oore ganu àkàsà ìganu kalẹ̀. Wàsíù Àyìndé ganu kalẹ̀ lọ́dọ̀ Tinubu nítorí oore ganu àkàsà ìganu kalẹ̀. gangan ganu kalẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tó dáyé àtọ̀run ganu àkàsà ìganu kalẹ̀. babaláwo ń ganu kalẹ̀ níbi tó ti gbẹ́bọ̀ lọ ganu àkàsà ìganu kalẹ̀. pásítọ̀ ń ganu kalẹ̀ nílé ìsìn ganu àkàsà ìganu kalẹ̀. àwọn àfáà náà ń ganu kalẹ̀ nílé olóore wa ganu àkàsà ìganu kalẹ̀. àwọn òṣìṣẹ́ ìjọba ń ganu kalẹ̀ lọ́dọ̀ ìjọba ganu àkàsà ìganu kalẹ̀. kí ló jìjà kí ló ti wàhálà. ẹ̀rọ ètò òkú falima èmi rí omi adágún tó bá dúró sójú kan tí ó sàn yóò máa rùn mo ti sọ fún ọ pé géèmù láyé ẹni tó bá fẹ́ fi ọ́ sẹ̀sìn bọ́ bá ti gbé wá ìwọ náà dá padà. àwa lè rẹ́ nìkan tí ó sọ yìí pé ọlọ́run bàbá wa wáàsí tó níyẹ̀rí pọ̀ bẹ́ẹ̀ fẹ̀ wá gan ni mi ò kò ń ṣe wáàsí tó gbé sáyẹ̀nsì rẹpẹtẹ wa. ara ẹni tí ó sọ pé ebó làwọn àfa wa wọn ì tírìtì nǹkan báyẹn bẹ́ẹ̀ ni ìtàn kan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ọ̀kan náà àwọn àfa wa ó fẹ́ fẹ́ ìyàwó bá rò pé ó lè fi bàbá sẹ̀sìn nígbà ń rojọ́ kí àwọn àfa tí wọ́n hàyàn lẹ́hà tí kìnìún kan máa ṣe mi ìfẹ́ sọ gbogbo tí a ní mọ̀mọ́ yẹn wí jọ́nà lọ́hùn ọwọ́ adé gbangba ta wá sí ńgbọ́ lọ́hùn ó ṣe òun náà wà ń bẹ̀ ibẹ̀ làáfà àti dá padà gbogbo ẹni ó sọ àbòsí fún àwọn náà dá padà lẹ́lẹ́fẹ̀ àní ọ̀fẹ́ wa olóògbé a o àwa náà ò fà á sẹ́wó. àní ọ̀fẹ́ wa olóògbé wa àwa náà ò fà á sẹ́wó. ìpìlẹ̀ orin yẹn nìyẹn wọ́n dá padà back to sender bó ṣe gbé wá làwọn náà rà dá padà lẹ́lẹ́fẹ̀ ó gbé wá fẹ́rẹ́fẹ́ wọ́n dá padà ní fẹ́rẹ́fẹ́ tó o bá fẹ́ enjoy ayé bó ṣe lè láyé nù. Allah. mo ti sọ fún ọ pé ọjà wèrè ní íńtánẹ́ẹ̀tì o lè nájà lọ́jà wèrè kí wọ́n bu ẹ̀jẹ̀ ọ̀fẹ́ ṣàyìn lórí íńtánẹ́ẹ̀tì ọwọ́ ní Facebook kò ní ìrànjú mẹ́kù yóò kọ́kọ́ fèsì ẹ̀ náà kó tó búùkù ẹ̀ lẹ́ pé wọ́n náà ọ̀ya o ti di star Facebook ó fèsì ẹ̀ àwọn èèyàn bú orí Facebook ọ̀rànjú mẹ́ wọ́n á pè ẹ́ ló kọ́tọ̀ jẹ́ bọ́ọ̀lù orí Google yóò kọ́kọ́ gún ọlọ́run náà bọ́ọ̀bá kò ń bẹ̀ tó ní orí Instagram ni wo gíráàmù ẹrù wèrè yóò kọ́kọ́ jìbú ọba ẹ̀ tó bá fẹ́ star TikTok wọ́n sọ jágbàjàgbà ń pa rẹ̀ kó tó wá di star lórí TikTok Twitter yóò twist ẹ bí ìgbà tí wọ́n ń twist gini àwọn èèyàn bú tẹ́ ń bẹ lórí Twitter wọ́n twist ẹ tó bá wà farabalẹ̀ Twitter wà tẹríba fún Facebook wà tẹríba fún ẹnu ọjọ́ mẹ́ta péjì wa bíi mẹ́ta ní ẹja gbà sẹ́ẹ̀rì páká rẹ̀ ni kí lọ́kàn mi pẹ̀lú péjì àbá ti sí táwọn èèyàn bá ti lórí ipa tó wà ń bò mí wọn ti tán rọ́dé ẹni tó sè yẹn lójú òtì torí tó ń fẹ́ ni pé ká máa kárí bọnú àwọn ọ̀dẹ̀ rí yẹn rò ẹ̀yin àfáà tẹ́ bẹ̀rẹ̀ ariwo lórí ọ̀rọ̀ ganu kò sàì ganu kí ló lè ń bẹ̀ tó báyìí sójú yín wálẹ̀ báyìí àwọn market sára yín ti balẹ̀ sẹ́ẹ̀ mọ bí ọ̀rọ̀ bá dé báyìí gbogbo ìpè tẹ́ ẹ sẹ́ ìpè náà dàtọ́ sẹ́ o mo ti sọ ní last week mo láwọn bàbá àjọ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sẹ́ tí sẹ́ bẹ́ẹ̀ báwọn sẹ́ ń lò kọ́là wà ń lò yìí o àwọn ọ̀wá kankan nínú yòdò yín ti ayé àṣẹ Ọlọ́run nìkan làwọn ń fẹ́ kọ́lọ́ wọn sábọn àwọn ẹ wo bí tá a bẹ́sìn dé bóun ni òsín ní jẹ́pà wà láàmú lé àwọn èèyàn kò ní di ẹ̀sìn ìgbéraga yìí ti pọ̀ jù tànàbí Yunusa ni mo sọ kọjá yẹn òun náà gbéraga ọ̀rọ̀ ọba tó ń rán ṣẹ́ gan kó Ọlọ́run tí ì mú àdéhùn ṣẹ tóun ti sọ pé bí ó ṣe rí ni. ní majority ẹ̀yin tẹ́ ẹ máa ń pariwo pé lágbájá wọ̀ náà nìṣẹ́ iná lọ́rọ̀ ẹ̀ láì dáná lẹ̀ tọ́ ọmọ bí àwọn bàbá àtìyá àtìyá láyà àti ẹ̀gá wà bóyá nù náà ni wọ́n wà. iná wo lọ dá sílẹ̀ tẹ̀kàn wá mú ẹ̀sìn wá tẹ̀kàn wá ń fẹ̀sìn ní wá lára. àwọn Lárúbá ń ṣẹ̀sìn Lárúbá wá ń ṣẹ̀sìn wọ́n ń ṣiṣẹ́ wọ́n sì ń progress wọ́n ń compete pẹ̀lú gbogbo àgbáyé tó kù. àwọn Israeli ń ṣẹ̀sìn àwọn náà ń ṣiṣẹ́ wọ́n ń compete pẹ̀lú àgbáyé ẹ̀yin ń ṣẹ̀sìn ẹ fẹ́ sọ wá darú oko ẹ̀yin ń ṣẹ̀sìn ẹ fi akúrò lójú kan náà ìfẹ́ ní jẹ́ ẹ̀sìn any religion tí o bá ti sí ìfẹ́ ń bẹ̀ mọ́ ó yẹ ká yẹ religion yẹn o. ìfẹ́ là nàbì fi control Islam ìfẹ́ là nàbì introduce sáwọn èèyàn ẹ̀yin ò introduce ìfẹ́ you are sowing seed of discord bá a ṣe máa bára wa jà tá dọ̀tá ara wa ní lè so tẹ́ ń gbìn sílẹ̀ ẹni tí ń kírun mọ́sálásí ẹni kèfèrí ni bí ó bá kírun kọ́ sẹ́pa ni kí ló dé táyé le tó báyìí mùsùlùmí ń ṣọ̀tá kírísítẹ́nì mùsùlùmí ń ṣọ̀tá traditionalist gbogbo ẹ̀ wá gbóná janjanjanjan inú mi dùn gbà pé ńgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ariwo ọ̀rọ̀ lórí pé ẹ má jẹ́ afẹ́sìn já wàhálà sílẹ̀ ọ̀pọ̀ èèyàn ní o tètè gbọ́ mi yé bẹ̀tẹ̀ alhamdulilayi ọlọ́run ti ní ká gbọ́ mi yé àlàáfíà ibi àlàáfíà bá wà lẹ̀sìn ti lè travel tí o bá sí àlàáfíà ẹ̀sìn ò lè work bókun bá dé ń sìn àti mùsùlùmí àti christian àti traditionalist ó lè jẹ́ pé lè babaláwo gbogbo owó ibi sásí nítorí kí bọ́n mọ́ bàbá ẹnìkan níjọ́ ogun bá dé ogun tẹ́ ń fà lẹ́sẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ mo sọ fún yín adúpẹ́ lọ́dọ̀ ọlọ́pọ̀lọ́ ti ń panẹ́ orúkọ wo ni mo pè mí tán gbà yẹn ẹlòmíì lóun agbẹnusọ àwọn traditionalist ẹlòmíì lágbẹnusọ àwọn ẹlẹ́bọ ẹlòmíì léun gangan ti di pastor ẹlòmíì lóun náà ti ṣe kinní kan àmọ́ lẹ́ni ńkọ́ alhamdulilayi ọlọ́ọ̀ni ká yẹ ọgbọ́n mi yé
ara tí mo fi mọ̀ páyé gbọ́ mi yé láti 2015 ní tí mo fi doctorate degree honorary doctorate degree ní tí mo fi lọ mi ò ń gbà mo lè ka South African University American University UK bíi méjì yóò tó mẹ́fà bẹ́ẹ̀ láti bíi 2015 tí mo mọ̀ sọ pé rárá ìgbà yẹn mo dẹ̀ wà ní pidgin welfare board pé no mi ò ní jẹ lẹ́yìn ọ̀kan tí mo wá rí tí wọ́n tó introduce mi láti American University àtàná tí wọ́n ti sẹ́ndì lẹ́tà yẹn ni mo ti ń wò kí ló jẹ́ kí n wò ọwọ́ tí wọ́n kọ síbẹ̀ pé honorary doctorate degree in peacemaking máa wò pé àwọn kan bẹ tí wọ́n recognize gbogbo effort lórí pé kálàáfíà lè jọba in peacemaking and religious harmony so àwọn kan wà tí wọ́n ń wọ̀ọ̀kì gbogbo gbìyànjú yìí báwọn èèyàn ṣe ń bú wa tó yìí àwọn kan wà tí wọ́n ń sára Nàìjíríà tí wọ́n dẹ̀ ń wọ̀ọ̀kì wa táwọn gbọ́ yé pé àlàáfíà là ń fẹ́ láàrin gbogbo ẹlẹ́sìn ìyẹn ni mo wá ṣẹ̀ṣẹ̀ wò pé adúpẹ́ fọlọ́n pa àwọn èèyàn understand wa ntẹ̀mí ń rò tẹ́lẹ̀ ni pé lẹ́yìn first degree second degree kí ló tún kù jẹ́ pé tí mo bá ní time ní tí mo lè ṣiṣẹ́ gbà fúnra mi ni mi ò ní di ọ̀rọ̀ náà yẹ àmọ́ pẹ̀lú ògùn Ọlọ́run màá máa ronú lórí ẹ̀ àfààní mo wo iye ayé lọ kán ní kéṣe. ìnira ètò kún fàlìmọ̀ ìyá fún sódò. mo rí pé adágún omi tó bá dúró sójú kan tí ó sàn tí a bá ń jùgbẹ́jùtọ̀ sí yóò padà márùn tí bá ti ń sàn lọ kò ní dẹ̀gbìn ẹ̀yin àfáà ẹ̀yin lè falẹ́ra yín lórí lẹ́jọ́ dọ́sẹ̀ kò yẹ kó dọ́sẹ̀. Wàsíù Àyìndé sọ yí pé àwọn àfa wọn ganu sílé bàbá mi nílé Fìdípọ̀tẹ̀ ilé mi náà ganu sí. lẹ́yìn táwọn èèyàn ń wá àwọn bàbá wa àwọn àfa yẹn jọ wọn smart bàjẹ́ bí wọ́n bá ṣẹlẹ̀ wàláhì wọ́n sọ dẹ́fẹ̀ ni wọ́n sọ dẹ́fẹ̀ nísìn. kí ni wọ́n fún yẹ gbogbo ẹni wọ́n fẹ́ gbé wa ní ọgbà padà. ìnira ètò kún fàlìmọ̀ ìyá fún sódò. àpèjúwe tọ́fọ́nì mi ò intend àti attack any religion. mo rí tọkùnrin kan gbé ifá jáde ní báńkì ifá ó ní odù ifá ganu adífá fún òjì ní kùtùkùtù lanu òfò kalẹ̀ níjọ́ tí wọ́n lọ sìnkú Alimatu Sadua nílùú Ìjẹ̀bú ó kí odù ifá yẹn lọ ganu akàsà ìganu kalẹ̀ afàkà ìganu òfò kalẹ̀ ganu mo tún rà fún àkàtọ̀ náà tó bẹ́ jáde títún bínú mi àwọn èèyàn yóò ṣe smart báyà ní géèmù láyé ẹ̀yin náà ó dá padà fóun náà ní ẹ̀yin náà ó dá padà ní bó lẹ́sẹ̀ dá padà ẹ̀yin náà ó dá padà ó dá èmi dá padà òun fi ṣàwàdà èmi náà dá padà láwàdà ẹnìkan àtàkì ẹnìkan bó lèmi ṣe dá padà ganu kàṣà ìganu akàṣà ìganu kalẹ̀ nílé olóore ilé olóore ẹni làáganu sí ganu akàṣà ìganu kalẹ̀ àwọn àfa ganu lọ sọ́dọ̀ Wàsíù nítorí oore ganu akàṣà ìganu kalẹ̀ Wàsíù Àyìndé ganu kalẹ̀ lọ́dọ̀ Tinubu nítorí oore ganu akàṣà ìganu kalẹ̀ gangan ganu kalẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tó dáyé àtọ̀run ganu akàṣà ìganu kalẹ̀ babaláwo ń ganu kalẹ̀ níbi tó ti gbẹ́bọ̀ lọ ganu akàṣà ìganu kalẹ̀ pásítọ̀ ń ganu kalẹ̀ nílé ẹ̀sìn ganu akàṣà ìganu kalẹ̀ àwọn àfáà náà ń ganu kalẹ̀ nílé olóore wa ganu akàṣà ìganu kalẹ̀ àwọn òṣìṣẹ́ ìjọba ń ganu kalẹ̀ lọ́dọ̀ ìjọba ganu akàṣà ìganu kalẹ̀. kí ló dìjà kí ló di wàhálà. ẹ̀rọ ètò òkú Fálímáì èmi rí omi adágún tó bá dúró sójú kan tí ó sàn yóò máa rùn mo ti sọ fún ọ pé géèmù láyé ẹni tó bá fẹ́ fi ọ́ sẹ̀sìn bọ́ bá ti gbé wá ìwọ náà dá padà àwa lè rẹ́ nìkan tí ó sọ yìí pé ọlọ́run bàbá wa wáàsí tó níyẹ̀rí pọ̀ bẹ́ẹ̀ fẹ̀ wá gan ni mi ò kò ń ṣe wáàsí tó gbé sáyẹ̀nsì rẹpẹtẹ wa ara ẹni tí ó sọ pé ebó làwọn àfa wa wọn ì tírìtì nǹkan báyẹn bẹ́ẹ̀ ni ìtàn kan ṣẹlẹ̀ ní Yorùbá ọ̀kan náà àwọn àfa wa ó fẹ́ fẹ́ ìyàwó bá rò pọ́n lè fi bàbá sẹ̀sìn nígbà ń rojọ́ kí àwọn àfa tí wọ́n hàyàn lẹ́hà tí kìnìún kan máa ṣe mi ìfẹ́ sọ gbogbo ní ti ẹni mọ̀mọ́ yẹn wí jọ́nà lọ́hùn ọwọ́ adé gbangba ta wá sí ńgbọ́ lọ́hùn ó ṣe òun náà wà ń bẹ̀ ibẹ̀ làáfà àti dá padà gbogbo ẹni ó sọ àbòsí fún àwọn náà dá padà lẹ́lẹ́fẹ̀ àní ọ̀fẹ́ wa olóògbé a o àwa náà ò fà á sẹ́wó. àní ọ̀fẹ́ wa olóògbé wa àwa náà ò fà á sẹ́wó. ìpìlẹ̀ orin yẹn nìyẹn wọ́n dá padà back to sender bó ṣe gbé wá làwọn náà ra dá padà lẹ́lẹ́fẹ̀ ó gbé wá fẹ́rẹ́fẹ́ wọ́n dá padà ní fẹ́rẹ́fẹ́ tó o bá fẹ́ enjoy ayé bó ṣe lè láyé nù. mo ti sọ fún ọ pé ọjà wèrè ní íńtánẹ́ẹ̀tì o lè nájà lọ́jà wèrè kí wọ́n bu ẹ̀jẹ̀ ọ̀fẹ́ ṣàyìn lórí íńtánẹ́ẹ̀tì ọwọ́ ní Facebook kò ní ìrànjú mẹ́kù yóò kọ́kọ́ fèsì ẹ̀ náà kó tó búùkù ẹ̀ lẹ̀ pé wọ́n náà ọ̀ya o ti di star Facebook ó fèsì ẹ̀ àwọn èèyàn bú orí Facebook ọ̀rànjú mẹ́ wọ́n á pè ẹ́ ló kọ́tọ̀ jẹ́ bọ́ọ̀lù orí Google yóò kọ́kọ́ gún ọlọ́run náà bọ́ọ̀bá kò ń bẹ̀ tó ní orí Instagram ni wo gíráàmù ẹrù wèrè yóò kọ́kọ́ jíwọ́ ọba ẹ̀ tó bá fẹ́ star TikTok wọ́n sọ jágbàjàgbà ń pa rẹ̀ kó tó wá di star lórí TikTok Twitter yóò twist ẹ bí ìgbà tí wọ́n ń twist gini àwọn èèyàn bú tẹ́ ń bẹ lórí Twitter wọ́n twist ẹ tó bá wà farabalẹ̀ Twitter wà tẹríba fún
Facebook ó tẹríba fún ọ ẹnu ọjọ́ mẹ́ta péjì wa bíi mẹ́ta ní ọjà gbàsẹ́ rí páká rẹ̀ ni kí lọ́kàn mi pẹ̀lú péjì àbá ti sí táwọn yẹn bá ti lórí ipa tó wà ń bò mí wọn ti tán rọ́dé ẹni tó sèyẹn lójú ó tì torí tó ń fẹ́ ni pé ká máa kárí bọnú àwọn ọ̀dẹ̀ rí yẹn rò.